Mo kí yín ẹ̀yin ènìyàn wa nílé lóko. Kí ẹ tó wo fọ́nrán tí mo gbé wá yìí, mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi. Ìjẹ́ ó mú làákàyè wá ká máa ṣe ẹ̀sìn àbí ká máa ṣe nǹkan tá àwọn ọmọ túmọ̀ ẹ̀, ká máa ṣe ẹ̀sìn, kọ́ máa kà nǹkan fún ẹ, kẹ́ má mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń kà. Àkókò ti tó kí ẹ lọ máa ṣe ìwádìí lórí ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe, àbí kẹ́ lọ máa àwọn ìwé tẹ́ ẹ̀ ń kà bíi Bible àbí Quran, especially Quran. Ṣé mọ̀ pé Quran wọ́n fi èdè Lárúbáwá náà fi kọ́, Arab náà fi kọ́, Arabic náà fi kọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n lọ ń kọ́ bọ̀ tí wọ́n mọ̀ túmọ̀ ẹ̀. Ẹ lọ máa kà ní Yorùbá kẹ́ lè mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. Kò mú sense wá, kò mú làákàyè wá, kò mú ọpọlọ wá bá ń ṣe nǹkan tá ò mọ̀. Fọ́nrán tí mo gbé wá tẹ́ fẹ́ wò yìí látọ̀dọ̀ MS Baba ni. Mo fẹ́ kẹ́ farabalẹ̀. MS Baba, ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ ẹ̀ Sálálé Wàsálà. Ó kúṣẹ́ takuntakun, brother, pẹ̀lú gbogbo ẹ̀yin tó kù olówó Èkó ọba lọ́mọ. Mulekat, gbogbo ẹ̀yin ìyá wọn pátápátá, Òṣàtọ́lá, mo kí yín o. Ayama Adélékè, Àkànbí Ọlọ́ba, mo kí gbogbo yín pátápátá àtẹ̀yìntì ìbáná ti dárúkọ. Ẹ kúṣẹ́ takuntakun. Ẹ kú ìgbàsílẹ̀ àwọn ọmọ ènìyàn. Ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Ẹ wá wo fọ́nrán yìí nísìnyí kẹ́ wá ṣàlàyé fún mi. Fọ́nrán yẹn tó bá fẹ́ wo fọ́nrán yẹn tó bá nídìí ẹ̀ kò ṣe ń wò, ṣùgbọ́n ẹni tó bá nídìí ẹ̀ lè comment àbí send message mi lórí WhatsApp. Màá send fídíò ìsìn kẹ́ wá wo bọ́n ṣe fipá bá ọmọ ènìyàn sùn. Kẹ́ wá wo bẹ́ẹ̀ àwọn Fúlàní bọ́n ṣe fi bá obìnrin yìí sùn. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí MS Baba gbé fọ́nrán yìí jáde tó ní ó wà nínú àlìkùránì, torí mo ti ń wo fọ́nrán yìí látẹ̀kan. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ nǹkan tá MS sọ ná. Ojú fọ́nrán yìí, arábìnrin tá à ń wò yìí, òun ni àwọn mùsùlùmí yìí tí wọ́n mú. Àwọn tẹ́ ẹ rí yẹn, òun ni àwọn mùsùlùmí tí ó jí arábìnrin yìí gbé. Àwọn mẹ́rin wọ́n dẹ̀ ń fi tipátipá wọ́n bá sùn. Bí kìíní ṣe tán á dìde, ìkejì á bọ́ síbẹ̀ ó ṣe ó dìde, ìkẹta bọ́ síbẹ̀ ó ṣe ó dìde, ìkẹrin bọ́ síbẹ̀ ó ṣe ó dìde. Nǹkan yìí ó wà ní orí Telegram, ẹ máa rí níbi tí wọ́n ti ń bá arábìnrin tí wọ́n fi tipátipá bá lò, ìyẹn àwọn mùsùlùmí. Ǹjẹ́ mọ̀ pé àwọn nǹkan yìí wà nínú Quran? Mo ṣàlàyé fún yín pé àwọn mùsùlùmí òdodo, òun ni àwọn tá a rí tó ń ṣèkọlù, tí wọ́n ń pa wá lọ́tùn lósì, tí wọ́n ń jí wa gbé, torí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ló wà nínú ìwé wọn tó ń pè ní àlòkù ìranù yìí. Ẹ ká lọ sí Quran chapter 4 Suratu An-Nisa verse 24. Kí ni nǹkan tó wí? Ó ní ó tún jẹ́ èèwọ̀ láti fẹ́ àwọn abilékọ nínú àwọn obìnrin àyàfi àwọn ẹrúbìnrin yín. Àwọn ẹrúbìnrin ni àwọn tí wọ́n kó ní ojú ogun, tí wọ́n kó lẹ́rú yìí. Àwọn tí wọ́n bá lọ kó bí ogun ẹ̀sìn ni wọ́n bá wa jà. Gbogbo nǹkan tó bá ti ṣe, gbogbo nǹkan tó bá ti kó, owó ni, ilé ni, obìnrin ni, ẹrú ni wọ́n ti kó wọn nìyẹn. Àwọn obìnrin yẹn ẹrúbìnrin ni wọ́n. Allah wá sọ fún wọn pé àwọn abilékọ ẹ má fẹ́ wọn o, àmọ́ àwọn obìnrin tẹ́ ẹ bá kó lẹ́rú ẹ máa bá wọn sùn, ẹ fẹ́ wọn. Ẹlòmí lè máa ní MS Baba ò sọ ìtukùtù ló ń tú. Káwù kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tí àyà yìí tó fi sọ̀kalẹ̀? Quran chapter 4 verse 24. Wọ́n ní Muhammad ibn Abdurrahman al-Bunani informed us. Muhammad ibn Ahmad ibn Hamdan, Abu Yala, Amir Nadik, Abu Hamad al-Zubair, Sufyan, Uthman, Al-Bat, gbogbo àwọn orúkọ tí wọ́n dá yẹn wọ́n gbà wá. Wọ́n sọ pé we had captured female prisoners of war on the day of Hautas. Wọ́n ní àwọn ti kó àwọn ẹrú kan níbi táwọn ti lọ ja ogun ìdígun ìkọlù Hautas. And because they were already married, we disliked having any physical relationship with them. Torí pé àwọn obìnrin yìí wọ́n ti lọ́kọ, wọ́n lọ́kọ, àwọn wá fẹ́ ṣe nǹkan kan pẹ̀lú wọn, pé àwọn obìnrin wọ́n lọ́kọ. Then we asked the prophet, wọ́n bá lọ bá Muhammadu, àwọn obìnrin tá a kó yìí, àwọn obìnrin yìí ti lọ́kọ, a dẹ̀ fẹ́ ṣe nǹkan pẹ̀lú wọn. Kí ni ṣé ká ṣe nǹkan pẹ̀lú wọn? Ẹ máa gbọ́ nǹkan tí òjíṣẹ́ Allah wí. And the verse, and all married women are forbidden unto you, except those captives whom your right hands possess, was then revealed. Mo sọ fún yín pé Quran ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Wọ́n lọ bá Muhammadu, àwọn obìnrin tá a kó lójú ogun yìí, kò
kò ń wá ká bá wọn lò wọ́n ti lọ́kọ o Muhammad wá ní ẹ dúró ó kàn díjú ẹni bóyá máa ń ṣe Allah sọ pé àti ṣe lè wọ̀ fún yín àwọn obìnrin tó ní ọkọ àyàfi àwọn ẹrú tẹ́ bá kó lójú ogun àwọn yẹn lè máa bá wọn sùn òun nìkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn a máa sọ fún pé ẹ̀sìn Islam yìí wá bayé wa jẹ́ ni àwọn àáfàá ń parọ́ fún gbogbo wa ní àṣírí ti tú ẹ lọ ka àwọn nǹkan yìí fúnra ara yín nǹkan tí mo tún sọ yẹn tún lọ gbé bá àwọn àáfàá yín kan ṣàlàyé fún yín ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn àdánù ni ẹ̀sìn wàhálà ni ẹ̀sìn fìtínà ni ẹ̀sìn aburú ni ẹ̀sìn àwọn apààyàn ni àwọn mùsùlùmí ló ń jí wa gbé gbogbo àwọn obìnrin tẹ́rí tán ti jí gbé yẹn wọ́n ń bá wọn sùn ẹ̀yìn ẹbí àwọn tó bá jí gbé tó bá dé wọ́n sọ wọ́n ló ń sọ ogun pátá làwọn mùsùlùmí yìí ń bá sùn àwọn gangan ni bandit ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam ẹ sá fún ẹ padà lọ sílé yín nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ́ máa bá wọn ṣe ẹ̀sìn Islam ikú ni ẹ̀sìn àdánù ni ẹ̀sìn àwọn apààyàn ni ṣé ẹ rí ìwé yìí òfúùtù fẹ̀tẹ̀ àṣà tí ò ní kán ìtàn jàpá àti yánníbo ìtàn ìlànà àti jagunbalẹ̀ àti da ìlú rú òun ló wà nínú ìwé yìí àwọn tó ń tẹ̀lé òun ni àwọn apààyàn àwọn bandits làwọn tó ń tẹ̀lé torí Muhammadu gbogbo nǹkan yìí pátápátá náà ni Muhammadu ṣe nígbà yìí ẹ̀ Muhammadu jíyàn gbé ó gba ransom àwọn ènìyàn náà jíyàn gbé wọ́n ń gba ransom Muhammadu bá ó fi tipátipá bá àwọn tó ẹni pé máa lọ jíyàn gbé ọkùnrin náà máa ń pa ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ èyí náà rí pọ́kùnrin náà pa ọkùnrin náà máa ń pa tó bá ti wá pa ọkùnrin àwọn obìnrin yẹn wọ́n á máa bá wọn sùn torí pé ẹrúgun ni wọ́n kó wọn ní ojú ogun ẹ̀sìn ni wọ́n ń bá wa jà kí dẹ̀ là ń pè ní ogun ẹ̀sìn nínú Islam òun ni pé gbogbo yín gbọ́dọ̀ gba Islam kò sẹ́yìn tó lọ gbógun bá Muhammadu ẹ lọ ka ìtàn wọn ò gbógun ti Muhammadu ló ń bu ẹnu àtẹ́lu nǹkan tí wọ́n ń ṣe òun ló ń gbógun ti wọ́n the same thing òun náà ni ó ń ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ impose sharia lé wa lórí kí wọ́n bá lè pa gbogbo wa gbogbo àwọn obìnrin wa kán ká wọn lọ́wọ́ kó kán sọ wọ́n dẹrú ẹ̀yin ìyá wa ẹ jí ẹ má sùn ẹ̀yin ọ̀dọ́ ẹ jí ẹ má sùn ẹ̀sìn Islam ogun ni ikú ni níwọ̀n bá àgbà tí Islam bá ṣì wà lórí ilẹ̀ wa níwọ̀n bá àgbà tá a ṣì ní àwọn mọ́ṣáláṣí lórí ilẹ̀ wa ìlú wa ò lè fararọ torí pé ẹ̀sìn àwọn Fúlàní ẹ̀sìn àwọn apààyàn òun ni ẹ̀sìn Islam ẹ padà lọ sílé yín nǹkan tó bá ń ṣe lé yín ni kẹ́ ẹ lọ́ máa bá wọn ṣe Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró. Yes, welcome back. Nígbà tí mo wo fọ́nrán yìí mo gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan mo kàn ti ṣí fóònù mo rí MS Baba jẹ́ ń gbọ́ kan tó ti gbé jáde o MS Baba ti lọ gbé jáde nínú àlìkùránì pé ó wà ń bẹ̀ ókè gbogbo nǹkan ìbàjẹ́ tó wà nílé ayé kò sí nǹkan tó sí nínú àlìkùránì gbogbo nǹkan burúkú tó wà nílé ayé kò sí tó sí nínú àlìkùránì ò fọwọ́ sí gbogbo bí àwọn agbésùmọ̀mí ṣe ń jí ọmọ gbé tó ń jí ìyàwó gbé tẹ́ bá ṣàkíyèsí lóòótọ́ tó bá gbé àwọn ènìyàn àwọn ọkùnrin náà máa ń pa àwọn ọmọbìnrin wọ́n sọ wọ́n sínú àkàtà wọn wá bẹ̀rẹ̀ sí ń bá wọn sùn àwọn ènìyàn wa ò ní lè sọ jáde ni àwọn obìnrin tó ti jí gbé ò ní lè sọ jáde ni ṣó ṣe ń sọ ni pé Fúlàní báyàn sùn ṣó ṣe ń sọ ni ṣó ṣe ń sọ kò ṣe ń sọ síta àṣẹ gbogbo ẹ̀ ló ti wà ní àlùkùránì ó yà mí lẹ́nu o ṣé ẹ rántí àwọn ṣíbógẹ tó fi bẹ̀rẹ̀ gbogbo àti máa kó àwọn ènìyàn nígbà náà 2014 àbí 2015 ìjẹ́ mọ̀ pé ìmí ti bí ọmọ mẹ́ta fún àwọn pípù yìí ìmí ti bí ọmọ mẹ́ta fún wọn láwọn ṣíbógẹs tí wọ́n kó tó bá yẹ pọ́kùnrin ni wọ́n ti yan mùtù wọn wọ́n ti pa wọ́n wọ́n á wò pé léyìí ò wúlò fún wọn wọ́n á pàdánù àbí kan free wọn gbogbo ẹ̀ pátá òun lẹ gbọ́ tẹ́mẹ̀sì yànnà náà yẹn ókè o tó bá wá sọ pé irọ́ ni torí mo ń rí kọ́mẹ̀tì yín o tẹ́ bá wá sọ pé irọ́ ni èní ni wọ́n máa kírun ní mọ́ṣáláṣí ilẹ̀ Yorùbá lórí MS Baba go there go and debunk it I put it to you àwọn àlìkùránì àbí àdìtì tó ń kà síta yìí tí MS Baba ń gbé síta tó ń kà tí gbogbo ọmọ aráyé ń gbọ́ yìí ìwọ fúnra ara ẹ ò bá farabalẹ̀ kì í ṣèjà lọ ra Bible lọ ra kùránì Yorùbá kó kà fúnra ara ẹ kó dẹ̀ make sure kó gbọ́ àgbọ́yé kì í ṣèjà kì í ṣe tìjà ókè ẹ̀yin náà ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ a ní a ò fẹ́ ṣàríà lọ nílẹ̀ Yorùbá à ń fa ọ̀rọ̀ yẹn ẹ gbọ́ nǹkan tí àwọ̀ èso lẹ́nu. ẹ sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan náà fẹ́ ṣe kẹsẹ̀ríà council ẹ wálé ẹ̀gbọ́dọ̀ gbọ́ pọ̀ ìyàrá yàrá
ẹ̀yin brothers ẹ sọ fún ẹgbẹ́ orí yìí ti burú ẹ máa lọ sílé ògbó látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yìí ti burú lọ́rọ̀ yín àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo sẹ̀ríà lọ lórí a fẹ́ lo sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà tá a jọ kọ níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ yìí mọ̀ dáadáa yìí pé kódà tí Yorùbá bá ya sẹ̀ríà tẹ wúrun àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe tẹ̀lé wọ́n náà ṣe customary court òfin tí ògùnlága yìí bá gbé kalẹ̀ àti ìtùláàlú ẹlẹ́wọ̀n ló bẹ́ẹ̀ lórí ìlú burú ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n launch Muslim Sharia Council lọ́bẹ̀ launch tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ rí launch ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà ká draft letter ká ẹ pọlọ́pàá sí ẹ pé wà ẹ bá wá ń gbà tọ́lọ́pàá ọ̀bàlẹ̀ gbà mú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mi tó wà pa dáadáa kẹ lọ launch ẹ sì máa retí lọ́sùn Sharia Council Ọ̀ṣun State Sharia Council àbáwọn ọ̀rọ̀ yòókè wíwò tí a náà ọ̀ ń bọ̀ ẹ̀dá tó gbọ́dọ̀ pa sí wa wọ́n náà lọ́ọ́ jíjẹ kéde tí ẹ náà sọ pé èṣù láàlú àtòkù láta ayé ẹ̀kọ́ Susan. àbí bẹ́ẹ̀ kọ́ òkè wáì tí wọ́n jíyàn gbé wọ́n wá ń sọ pé wọ́n nídìí 1 billion àwọn fẹ́ gba bullet wọ́n fẹ́ gba àwọn nǹkan ìjà ogun wọ́n fẹ́ gba Hilux méjì àwọn fẹ́ Sharia law ní Ọ̀yọ́ state why tó fi rí bẹ́ẹ̀ why tó fi wà tó fi rí bẹ́ẹ̀ ẹ sọ fún mi pé ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ kìtàkìtà tó ń sọ̀rọ̀ bíi olórí burúkú yìí ẹ ní wọn jọjọ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tó wá jí àwọn ọmọ ọlọ́mọ gbé ìjọba kílẹ̀ ń wò ìjọba kílẹ̀ ń wò olóyè sọ̀rọ̀ kò tí ì sọ̀rọ̀ wọ́n ti ní Àtíkù Abubakar ti ní kọ́ lọ káwọn DSS lọ gbé olóyè kán fọ̀rọ̀ wá lẹ́nu wò pẹ̀lú nǹkan tó sọ àwọn eléyìí sọ̀rọ̀ kò sẹ́ni kankan tó dáhùn sí wá ìtẹ́ fi rí bẹ́lẹ̀ àrà fẹ́ pa gbogbo yín dànù ni ẹ fẹ́ ṣọ́kú ni pẹ̀lú àlùkùránì burúkú tẹ̀ ń gbé kiri ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tẹ́ jẹ́ ọmọ Yorùbá tòótọ́ tínú yín ò dùn sí gbogbo nǹkan tó ṣe ẹ má ṣe ṣèbínú ẹ̀yin ẹ mọ̀ nǹkan tó ń lọ kò sọ̀rọ̀ tó wù ká sọ ní táìmù táwa yìí kò yẹ kó jọ yín lójúmọ́ ṣe ti rí pé àwọn tẹ́ ń tẹ̀lé wọn ti jára kí wọn ò sòun tọ̀rọ̀ fún yín àwọn tó jẹ́ ṣèyíkì yín àwọn tó jẹ́ adarí ẹ̀sìn yín wọn ò sòun tọ̀rọ̀ fún yín so fún ìdí èyí àkókò ti tó fún ẹ̀yin náà láti wo bí aṣẹ́kẹ́ lọ àbí kẹ́ padà kò kọ́ dídọ́ ká ẹ̀ṣẹ̀ sìn ẹ máa béèrè pé ẹ̀sìn wo ní kẹ́ wá máa ṣe ṣọ́lọ́run lẹ́sìn ni Ọlọ́run ló ń sìn wá ó kọ́ dídọ́ ká ẹ̀ṣẹ̀ sìn ni kò kọ́ dídán jòkó sílẹ̀ kó ṣe ìwúre tó bá lè ṣe kó wọlé kó sùn kò kọ́ dídán kó ṣe nǹkankan ṣó kọ́ dídán ni ẹ wá sọ pé àwọn baba ńlá wa àwọn nǹkan tó ń ṣe sílẹ̀ kò dáa àwọn lẹ́ ń sọ tó bá jẹ́ pé àwọn baba àwọn yẹn ò ṣe nǹkan tó yẹ kó ń ṣe sílẹ̀ ṣáà máa wà léèní àwọn Fúlàní ò bá ti kọ́ wa lógun lọ kí ni wọ́n fi kojú wọn ẹ ṣe lọ fa Al-Kùránì fi kojú àwọn Fúlàní tó ń ṣe wá ní ṣìbáṣìbò kiri kí ni provoke mi kẹ́yàn dídí márùn kan bá ẹnìkan sùn tipátipá kàn fi tipátipá bá a sùn láì ṣe pé wọ́n lo rọ́bà ìdáàbòbò okó tẹ́ ti kù sí ìdí màálù ẹ fi lọ bọ́ ọmọ lọ́mọ sùn kò ní yẹ gbogbo yín pápátá ẹnikẹ́ni tó bá kọ́mẹ̀tì wòfò síbí wàá ṣòfò dànù ni ẹ̀sìn wèrè tẹ́ ń ṣe kiri aṣọ wà nínú Àlùkùránì mi ò tiẹ̀ mọ̀ mi mọ̀ kó wà nínú Àlùkùránì o ms bàbá ọmọ àṣẹ o ẹ kú àgbà ńlẹ̀ o ṣe rí nǹkan tá à ń sọ ṣùgbọ́n àwọn ọmọ mùsùlùmí náà làwọn náà tí wọ́n ti padà wálé àwọn gbogbo wọn tẹ́ ń wò tó ń sọ̀rọ̀ wọn most of them èyí tó pọ̀ jù nínú wọn lọ́mọ mùsùlùmí èyí tó pọ̀ jù nínú wọn adẹ̀rín àwọn ọmọ mùsùlùmí àárín àwọn àfà tó jẹ́ olóòótọ́ o orí ayélujára la wà ara àwọn mùsùlùmí tó ń sòótọ́ mo wo fídíò kan tí bàbá kan sọ àfà ńlá kan náà ni ó ní àwọn kan sọ pé kí wọ́n má gbé security fún Ìgbòho faraya ó fìbínú sọ̀rọ̀ àárín wọn káàkiri kò ní bàjẹ́ fún yín àwọn tó jẹ́ ọmọ Yorùbá láàrin wọn lẹ́ ń wò yẹn o ọmọ Yorùbá kò sọ́mọ Yorùbá tó wà nínú ẹ̀sìn Islam tí ẹ̀ nímọ̀ ó máa easily lẹ́ máa mọ̀ enough is enough àkókò ti tó ń sìn láti kí everybody máa sọ̀rọ̀ ẹ wo mo kí wa ẹ̀yin ènìyàn wa kò ní jù báyìí lọ Akalamago TV show ẹ pàdé wa lọ́la ó ṣeé ṣe ká ṣètò ní ọ̀la live tẹ́ bá dẹ̀ rí wa náà
ó lè jẹ́ fọ́nrán short video náà la máa ṣe tó bá possible, I don't know, but bí Olúwa bá ṣe ń fẹ́, bí Olúwa bá ṣe darí wa ni. Mo kí gbogbo wa o, gbogbo àwọn ọmọ tó kò yẹn Ọlọ́run á bá wa dá wọn padà láyọ̀ àtàlàáfíà. Èní ní ọjọ́ Jímọ̀ náà kọ́ àwọn ọmọdé yẹn ò ṣe rántí, ṣé 21 days kan ló ti jẹ́ ń sìn. Well, thank you all.